Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga fún àánú àtọ́jú rere tí a rí gbà láti rí ọjọ́rú mìíràn nínú oṣù keje. A gbàdúrà wípé ire, ìbùkún, ìtẹ̀síwájú, àlùyọ yóò rú fún wa lénìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lénìí yóò jẹ́ ohun tí a ó mú lò tí kò sì ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ṣé tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 23 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé òmìnira kúrò lọ́wọ́ ìpọ́nilójú. Òmìnira kúrò lọ́wọ́ ìpọ́nilójú. A mú àkọ́sórí wa nínú ìwé ìṣe àwọn àpọ́stólì orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlógójì. Ìṣe àwọn àpọ́stólì orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlógójì. Àní Jésù Kristi ti Násárẹ́tì, bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkarùn ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ ogún. Máàkù orí ìkarùn ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ ogún. Ṣùgbọ́n a ó ṣe pápápá nítorí àkókò wa. Orí ìkejì ní ẹsẹ̀ kejì. Nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde, lójú kan náà ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù pàdé rẹ̀. Òun ti ibojì jáde bọ̀. Ẹni tí ó ní ibùgbé rẹ̀ ní ibojì, tí kò sì sí ẹni tí ó lè dé, kì í ṣe ẹ̀wọ̀n. Nítorí ní ìgbà púpọ̀ ni a ti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dé, òun sì já wọn sí méjì. Ìkarùn-ún, ní ìgbà púpọ̀, ní ọ̀sán àti ní òru, ó wà lókè àti nínú ibojì. A máa kígbe, a sì máa fi òkúta pa ara rẹ̀ lára. Ìkẹfà, ṣùgbọ́n nígbà tí ó rí Jésù ní òkèèrè, ó sáré wá, ó sì forí balẹ̀ fún un. Ìkeje, ó sì kígbe ní ohùn rara wípé, kí ni ṣe tèmi tìrẹ, Jésù, ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo? Mo fi Ọlọ́run bẹ̀ ọ́ o, kí ìwọ kí ó má ṣe dá mi lóró. Nítorí tí ó wí fún un pé, jáde kúrò ní ara ọkùnrin náà, ìwọ ẹ̀mí àìmọ́. Ó sì bi léèrè pé orúkọ rẹ̀, òun sì dáhùn wípé Lígíọ́nì ni orúkọ mi, nítorí àwa pọ̀. Ìkejìlá, gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ̀ ẹ́ wípé, rán wa lọ sínú àwọn agbo ẹlẹ́dẹ̀ kí àwa kí ó lè wọ inú wọn lọ. Lọ́gán Jésù sì jọ̀wọ́ wọn. Àwọn ẹ̀mí àìmọ́ náà sì jáde, wọ́n sì wọ inú agbo ẹlẹ́dẹ̀ lọ. Agbo ẹlẹ́dẹ̀ sì túbú, wọ́n sì súré ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí inú òkun, wọ́n sì kú sínú òkun. Ìkarùndógún, wọ́n sì wá sọ́dọ̀ Jésù, wọ́n sì rí ẹni tí ó ní ẹ̀mí èṣù tí ó ní Lígíọ́nì náà, kó jókòó, ó sì wọṣọ, ìyè rẹ̀ sì bọ́ sípò, ẹ̀rù sì bà wọ́n. Ìkẹrìndínlógún, bí ó sì ti wọ inú ọkọ̀, ẹni tí ó ní ẹ̀mí èṣù náà bẹ̀ ẹ́ kí òun kí ó lè máa bá gbé, ṣùgbọ́n Jésù kò gbà fún un. Ṣùgbọ́n ó wí fún un pé, lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó ti ṣàánú fún ọ. Ó sì padà lọ, ó bẹ̀rẹ̀ sí máa ríròyìn ní Dekapoli ohun ńlá tí Jésù ń ṣe fún un. Ẹnu sì ya gbogbo ènìyàn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú o. Ní ìgbà kan, mo ṣe àbẹ̀wò sí ìdílé kan láì mọ̀. Ní ìgbà náà, àjẹ́ ni obìnrin inú ilé náà o, ẹni tí ó ti dá májẹ̀mú ibi láti pa ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ méjèèjì tí ó bí lọ́nà ìṣègùn dúdú. Ó ní ọmọdébìnrin kékeré kan. Ó sì ti pinnu láti pa ọmọ náà ní ọjọ́ kan náà tí mo ṣe àbẹ̀wò. Bí mo ṣe fẹ́ kúrò, ọmọdébìnrin náà, ẹni tí ó wà lẹ́yìn ìyá rẹ̀, ó nà mọ́ mi débi pé mo ní láti gbé ni. Lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé títí di àsìkò náà, ọmọ náà kò fààyè gba ẹnikẹ́ni láti gbé òun o, yàtọ̀ sí àwọn òbí rẹ̀. Ó fẹ́rẹ̀ẹ́ dàbí ẹni pé ẹnìkan sọ sí ọmọ náà létí kẹ́lẹ́kẹ́lẹ́ pé, ẹnìkan tí Ọlọ́run lè lò nìyí o láti sọ ìpinnu ọ̀tá di òfo lórí rẹ̀. Mo gbé e, mo sì gbàdúrà fún, láì mọ ìpinnu ibi tó wà lórí rẹ̀. Bàbá, súre fún ọmọ yìí, mú àìsàn kúrò nínú ayé rẹ̀, sì mú ikú jìnnà rere sí i. Lójú ẹsẹ̀, àjàgà náà bàjẹ́ o. Ọmọdébìnrin náà bọ́ lọ́wọ́ ìkọlù náà. Kò pẹ́ lẹ́yìn náà, ìyá rẹ̀ jẹ́wọ́ gbogbo ìpinnu àti iṣẹ́ ibi rẹ̀. Mo gbàdúrà pé gbogbo ìdè Sátánì lórí ẹnìkan tó ń ka ìwé yìí yóò já dànù nísinsìnyí ní orúkọ Jésù. Àmín.
ẹ̀mí èṣù fìyà jẹ ọ̀pọ̀ àwọn ènìyàn. Ó nira fún àwọn kan láti kojú àwọn ẹ̀mí èṣù náà kí wọ́n sì ó nira fún wọn láti kojú àwọn ẹ̀mí èṣù náà kí ẹ̀mí èṣù náà sì ṣá nítorí ènìyàn ni wọ́n, ẹ̀mí sì ni àwọn ẹ̀mí èṣù. Ìbéèrè náà ni pé báwo ni a ṣe fẹ́ bá ọ̀tá tí a kò rí jà? Kò burú, o nílò ẹnì kejì tó lè rí ọ̀tá rẹ. Ẹnì kejì náà ó tún ní láti lágbára ju ọ̀tá rẹ lọ kí ó bàa lè ṣẹ́gun ọ̀tá náà fún ọ. Ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí ni Ọlọ́run o. Ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnléníogún àti nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ó sọ pé ibikíbi tí ẹ̀mí Ọlọ́run bá wà níbẹ̀ ni òmìnira gbé wà. Ní ọ̀rọ̀ mìíràn, tí o bá pe Ọlọ́run sínú ọ̀rọ̀ rẹ tí ó sì jà fún ọ gẹ́gẹ́ bí ó ti ṣe nígbà tí mo gbàdúrà fún ọmọdébìnrin náà, ìṣẹ́gun rẹ dájú nìyẹn o. Nínú Bíbélì kíkà wa tòní, wèrè ará Gádárà ni a dè pátápátá nípasẹ̀ ẹ̀mí òkùnkùn. Ṣùgbọ́n ní kété tí Kristi ti dẹ́sẹ̀ wọ inú ọ̀rọ̀ rẹ̀, kì í ṣe pé a tú u sílẹ̀ nìkan o, a tún dá àyànmọ́ rẹ̀ padà bọ́ sípò. Ohunkóhun tí èṣù ti lè gbà lọ́wọ́ rẹ, a ó gbà padà fún ọ lónìí ní orúkọ Jésù. Nígbà tí Jésù wá sáyé, ó ń lọ káàkiri, ó ń ṣe rere, ó sì ń ṣe ìwòsàn àwọn tí èṣù ń fìyà jẹ nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ, gbogbo àjàgà òkùnkùn náà ni yóò bàjẹ́. Tí o bá ní ìrírí èyíkéyìí ìdè ní èyíkéyìí ẹ̀ka ayé rẹ, pé Jésù lónìí o, ìwọ yóò sì gbádùn òmìnira pátápátá. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá pe Ọlọ́run sínú ìṣẹ̀lẹ̀ kan, ìwàláàyè rẹ̀ máa ba àjàgà ìfìyàjẹni Sátánì jẹ́ nínú ayé rẹ. Ẹ jẹ́ á pe Jésù, ẹ jẹ́ á sọ pé orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa dá sí ọ̀rọ̀ mi o. Gbogbo ibi tí ìfìyàjẹni Sátánì ti ń gbórí wọlé sínú ayé mi, Olúwa bá mi ṣẹ́gun rẹ̀ wọlẹ̀ lénìí. Kí orúkọ Jésù kí ó ṣẹ́gun Sátánì nínú ayé mi, nínú ilé mi, nínú ẹbí mi àti ní gbogbo ibikíbi tí Sátánì ti gbórí wọlé. Bẹ́ẹ̀ ni orúkọ Jésù yóò ṣiṣẹ́ fún wa ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayákúnlé orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.